ìjọba àsìkò yìí ó gbà jẹjẹ o, ayé le, ayé le. Ó ṣẹlẹ̀ a sọ fún yín torí ẹ rò pé bóyá ọ̀rọ̀ eré àbí ọ̀rọ̀ tí à ń sọ a kò yé wa tó. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀, ẹ ronú lórí ọ̀pọ̀lọpọ̀ so many things tó ń happen. Ẹ̀yin ọlọ̀tẹ̀, àkọ́kọ́ ńbẹ̀ mo kí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Chief Sunday Ìgbòho Òòṣà, mo kí yín, kò ní bàjẹ́ fún yín, kò ní rẹ̀ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Bẹ́ẹ̀ ni, kò ní bàjẹ́ fún yín, kò dẹ̀ ní rẹ̀ yín nígbà gbogbo, láàyè gbogbo. Torí believe me lórí gbogbo tó ń ṣẹlẹ̀, a need láti fi ìfọwọ́sowọ́pọ̀ lórí so many things tí ó wà nílẹ̀ lọ́wọ́ yìí tí a dẹ̀ mọ̀ pé bó ṣe yẹ kó ṣe rí leléyìí. So àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti mọ̀. Àwọn nǹkan yìí gangan ni the best way, ọ̀nà tí a lè gbà láti kúrò nínú wàhálà, fìtínà tí ó ń ṣẹlẹ̀ ní everywhere. But ọ̀pọ̀lọpọ̀ wa à ń wò pé bóyá àbí nǹkan tá à ń ṣe, ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà gbìyànjú. Ẹ wo àwọn lọ́balọ́ba kan tí wọ́n dìde, ẹ wo àwọn amokunmẹ́kọ, àwọn tí wọn ò ronú. Àwọn yẹn dìde lórí kí ìyà má jẹ ọmọ Yorùbá, but àwọn kọ̀ọ̀kan àti àwọn tí ò ro, wọ́n ní ṣe wọ́n lọ ń tọpinpin, wọ́n tún lọ ń sọ̀rọ̀ burúkú nípa wọn. Ìjọ́ wo ni ẹ tó fẹ́ gbọ́n tán ná? Ìjọ́ wo lẹ tó fẹ́ ṣe làákàyè? Tó fi wá jẹ́ pé àwọn lọ́balọ́ba tó tún dìde lórí pé kílùú lè dáa, kílùú má dàrú, tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí náà a tún ráwọn tó tún tákù wọn lọ́dọ̀ àwọn location 419. Ǹjẹ́ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀? So many things wà tó jẹ́ pé we need láti mọ̀ wípé n tó ń ṣẹlẹ̀, ṣé à ń sùn ni àbí ṣé a ò mọbi tá à ń lọ? Ọ̀rọ̀ yìí ò tíì yé wa tó. Màá fi àwọn nǹkan kan màá fi hàn yín lórí àwọn nǹkan tá a ní tí àwọn ará ibí bàjẹ́. Wọ́n ń ba nǹkan wa jẹ́, a à sọ̀rọ̀, à ń wò, a wá ń wò pé àbí kò sí nǹkan kan kò lè ṣẹlẹ̀. Ìjọ́ wo la tó fẹ́ ṣe làákàyè? Ìjọ́ wo ni memory wa tó fẹ́ pé gangan lórí àwọn nǹkan tá a sọ yìí? So many people ti believe pé bóyá a gọ̀ àbí a mọ̀ nǹkan tí à ń ṣe rárá. Yes, nǹkan tí wọ́n believe nìyẹn. So many people tí wọ́n believe pé bóyá a gọ̀ àbí a mọ̀ tá à ń ṣe. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn nǹkan yìí I understand ọ̀pọ̀lọpọ̀, òun ló fà á. Tí ẹ bá understand wípé ó yẹ ká jà fún ìran wa, ó yẹ ká jà fún ilẹ̀ wa, ó yẹ ká jà fún orílẹ̀-èdè wa, òun ni the best way tá fi rí ìrọ̀rùn láti tẹ̀síwájú nínú ayé. Òun lọ̀nà tí a lè gbà láti rí pé kò sí n tí a lè ṣe tó ju àwọn nǹkan yìí lọ. Àwọn nǹkan yìí ló máa fún wa ní so many memory láti rí pé a kúrò nínú wàhálà. Torí ìgbà tí àwa ń sọ lójoojúmọ́ tá ń pè yín lọ́tùn, tá ń pè yín lósì, tẹlẹ́nu wa ń rùn. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí, màá máa fi ọ̀pọ̀lọpọ̀ hàn yín tó jẹ́ pé ẹ need láti ṣiṣẹ́ lé e lórí. Ẹ need láti mọ̀ pé bó ṣe yẹ kó ṣe lọ leléyìí. Why some people think pé bóyá a fool àbí a mọ̀ nǹkan tá à ń ṣe rárá. I don't understand why. Mi ò understand rárá. Ẹ jẹ́ kí gbogbo wa ká dìde, ká jókòó, ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀, kí ẹ lè mọ̀ pé bó ṣe rí leléyìí, bó dẹ̀ ṣe ń lọ leléyìí. That's my belief. Orílẹ̀-èdè yìí ńsìnyí tá a pè ní Nàìjíríà, ṣé ẹ̀yin believe pé ó lè work? Kò lè work. Ẹ wo so many things tó ń ṣẹlẹ̀.
mo kí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà every time náà pariwo nígbà yẹn kí gbogbo yín kẹ́ tó máa sọ̀tẹ̀ àwọn tó jẹ́ olórí àwọn ológun kí lẹ rí kí wọ́n ṣe nothing tó jẹ́ àwọn ti Yorùbá ọmọ Adéyẹmọ dìde láti yọ wá kúrò nínú oko ẹrú nǹkan tó yẹ káwọn kan ṣe àmọ́ pàwọn àgbàlagbà kan láwọn ń ṣe lábẹ́nú bàbá Akíntóyè 90 something plus wọ́n ìtún wà ní ipò káwọn tún ṣe bàbá yẹn ẹ wo bí wọ́n ṣe dàgbà tó pòfẹ́sọ̀ kọ́lọ́n bá mi dà fún wọn lálàáfíà Ọlọ́run ti dà wọ́n lágbà àlàáfíà tó tún péye nínú ara kọ́lọ́n bá mi ṣe fún wọn kó jẹ́ kí ẹ̀mí wọn rí ọjọ́ náà. Torí ẹ̀ mo rí pé so many people fura dẹ̀ think nínú ayé pé ibi tó kàn lélẹ̀ nǹkan tó yẹ ká tún ṣe lélẹ̀ àárò torí ẹ̀ èmi ṣe sọ fún yín pé gbogbo wa pátápátá ẹ jẹ́ ká mọ tá à ń ṣe ẹ jẹ́ ká mọ tí à ń ṣe ẹ jẹ́ ká mọ tá à ń ṣe so that a lè máa tẹ̀síwájú nínú gbogbo mo fi Ọlọ́run ọba búra ìyẹn ni the best way láti jẹ́ ká lọ ká dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan so ẹ̀yin tèmi nílé lóko lájò lẹ́yìn odi mo rọ̀ wá ni mo bẹ̀ wá wípé kí Ọlọ́run ọba tó láyé ọba tó lo gbogbo tó dẹ̀ ṣe gbogbo kò ní fi wálẹ̀ ní gbogbo ààyè tí a bá wà bẹ́ẹ̀ ni that's my own prayer and I believe tí mo dẹ̀ nígbàgbọ́ lé lórí dáadáa mo nígbàgbọ́ lé lórí ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ kó rẹ̀ wá gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan ẹ má jẹ́ kó sú wa ẹ dẹ̀ má jẹ́ kó rẹ̀ wá torí so many things tí àwọn èèyàn mọ̀ òun lélẹ́yìí a nídìí àti tẹ̀síwájú nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹlẹ̀ láti rí i pé kí ló ń lọ nínú ìlú kí ló ń ṣẹlẹ̀ káàkiri torí ẹ̀ àwọn nǹkan tí à ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí ó jẹ́ nǹkan pàtàkì fún èmi àti yín láti jẹ́ ká jọ mọ̀ wípé ibi tá à ń lọ that's the best way fún gbogbo wa àti gbogbo ọmọ káàárọ̀ oòjíire ọ̀nà yìí kì í ṣe ọ̀nà tó jẹ́ pé àwa la dákẹ́ a ní lè sọ̀rọ̀ lórí ẹ̀ no ó dandan láti jẹ́ ká jọ pariwo síta ká dẹ̀ sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n lè mọ so many things tó ń ṣẹlẹ̀ káàkiri má fi àwọn nǹkan tí mo fẹ́ fi hàn yín má fi hàn yín just right now kí ẹ lè mọ̀ pé bó ṣe ń lọ pátá làwa náà ń tẹ̀lé lọ́kọ̀ bẹ̀rẹ̀ láti orí this. We dey pursue them two of me and I the second I will dey pursue them since Allah mama I don tire sef. I been there and they never call me. Allah make pursue them. See, Ooh, Jesus, God, come and see him yourself. Thank God I take here myself. Now I made a video of myself. come on. Jesus. Now why they talk say Baramucha bin Chimba? It don't happen with that now. ẹ wo ọ̀rọ̀ ajé bí a sì bàjẹ́ sorry I just think that àwọn èèyàn ò fura lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fura tó máa fura ni ẹ máa mọ̀ pé báyìí ló ṣe yẹ kó ṣe lọ báyìí ló ṣe yẹ kó ṣe rí that's my own belief tí mo nígbàgbọ́ lé lórí adé níjà àti tètè ṣiṣẹ́ lé lórí ẹ̀yin náà wọ̀ oh boy see life see life so I think these people don't do
not serious. Wahala be like riding bicycle, my brother. Ina you come and see wonders. Come and be me low here. Since I see the new one. Since I see the nyai. Kai, kan ko buga masu sha na da jirauni. Hey, wahala. This is my farm. Now me do this work yesterday with my injury on my stomach. Hey, see my farm. This is my real farm. The one where I do yesterday with gunshot injury. See my stomach. This one I gunshot from my anus out of my stomach. See what I think these people do me. Hey, wahala. If I let them come back. Hey. Officer, only God can bless una. Only God. Now God can bless una. See wahala. See what Fulani people do. Hey. Now my farm. That one. This one is not my own. But all of these farms now are family farms. Now my family. So mo fẹ́ kí ẹ mọ̀, mo rí pé kò sí nǹkan kan tí dáàdùá tí a pè ní bàbá Tinubu, èmi ò tí ì rí kankan tí wọ́n ṣe lé lórí. We need to think about what's going on. Torí pé orílẹ̀-èdè tá la wà tó jẹ́ pé aláǹṣe àbí à ń tẹ̀lé àbí bóyá bákan èmi ti rí pé scam ni. Ẹ má jẹ́ n parọ́ fún, mo ti rí pé this is the scam tó ju scam lọ ni. Kò sí nǹkan kan tó tó, kò dẹ̀ sí nǹkan kan tí a lè fi sọ pé bẹ́ẹ̀ kọ́. Kí ló ń ṣẹlẹ̀ gangan? What's going on? Àwa dákẹ́, ẹ̀yin ti gbà pé ẹni bá dákẹ́ tara ẹ̀ máa bá dákẹ́ ni. Àwọn nǹkan yìí àwọn èèyàn ò reason pé gbogbo tó ń ṣẹlẹ̀ bá ṣe ọ̀rá ń wò yìí tí a sọ̀rọ̀, ìgbà tó bá máa ṣẹlẹ̀ tán ojú yín máa já. Yes, ojú yín máa já. Because I just think that so many people like that, ẹ kàn ń wò ẹ sọ̀rọ̀ àbí gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri, ẹ need láti sọ̀rọ̀ síta, ẹ need láti pariwo síta. Ẹ wo bàbá wa náà, ẹ jẹ́ máa ń play funny one. Kíní mi ni áńgẹ́lì tó péré ìyàmọ̀. Hilda lórúkọ mi. Ó ṣe kíní lulẹ̀, ó ṣe kejì lulẹ̀, ó ṣe kẹta lulẹ̀, ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin. Ẹgbẹ́ kíní ìwà, kíní mi ni áńgẹ́lì tó péré kan mi. Ó ti wá kàn báyìí. Mo gbọ́dọ̀ lówó, ọmọdé ìyàmọ̀. Hilda lórúkọ mi. Ó ṣe kíní lulẹ̀, ó ṣe kejì lulẹ̀, ó ṣe kẹta lulẹ̀, ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin. Ẹgbẹ́ kíní ìwà, kíní mi ni áńgẹ́lì tó péré kan mi. Ìyàmọ̀ Hilda lórúkọ mi. Ó ti kàn wọ́n. Ó ṣe kíní lulẹ̀, ó ṣe kejì lulẹ̀, ó ṣe kẹta lulẹ̀, ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin. Ẹgbẹ́ kíní ìwà, kíní mi ni áńgẹ́lì tó péré. The special guest of honor and reviewing officer for today's historic occasion, His Excellency President Asiwaju Bola Ahmed Tinubu GCFR, was born on 29 March. Sorry, Baba. Of the reviewing officer. The special guest of honor and reviewing officer for today's historic occasion, His Excellency President Asiwaju Bola Ahmed Tinubu GCFR, was of the reviewing officer. The special guest of honor and reviewing officer for today's historic occasion, His Excellency for today's historic occasion, for today's historic occasion, for today's historic occasion,
For today's historic occasion, His Excellency, for today's historic occasion, 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 President Asiwaju. Tí a lè sọ̀rọ̀ lé lórí tó yẹ pé gbogbo wa ń wò. This man totally deceive Yoruba. I need to let you know, my people, just wake up. Wake up. Those people, they are lying to us. They are lying to us. We need to think. Everything tí wọ́n kàn ń gbé wa lójoojúmọ́ tí wọ́n kàn ń pé bóyá we don't know what we are doing. Ẹ̀yin tí mo rí pé bóyá memory yín ló kéré ni àbí bóyá sense yín lò ní àbí bóyá ẹ mọ̀ tẹ́ ń ṣe but àtijẹ àti àtẹnujẹ òun ló ń pa yín. That's why tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi ti lọ tó dẹ̀ understand so many things tó ń ṣẹlẹ̀. You don't even think lórí pé báwo ló ṣe lọ, báwo ló ṣe rí, ẹ ronú sí. Yes, ẹ ronú sí. Gbogbo yín ẹ disappoint wa gan. Bàbá, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri nínú igbó round there. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Bí wọ́n ṣe ń pa ọ̀tún, bí wọ́n ṣe ń pa òsì, and again bí wọ́n ṣe ń ba ọrọ̀ ajé wa jẹ́. Kò sí nǹkan kan tá a lè ṣe ju pé we need to go back when we are coming from. Ká padà sí ilẹ̀ wa. Kónkálùkù máa ṣe titi ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ má jẹ́ kó jẹ́ pé àbí bóyá tinú yín tó yẹ pé àwọn nǹkan báyìí ń wáyé tó bá yẹ pé ilẹ̀ wa ló ti ń ṣẹlẹ̀ nígbà tí bá yẹ pé ilẹ̀ jẹ́ president wa nílẹ̀ Yorùbá ní Yorùbá nation. We know a máa fi wé mọ́. Ẹ ń disgrace wa ní public káàkiri tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Àwa nífẹ̀ẹ́ yín láti jẹ́ pé ẹ padà wá sílé, ẹ pín orílẹ̀-èdè torí nǹkan tó ń ṣẹlẹ̀ kò lè work. Sir, you need to think about it. Kò lè work. Orílẹ̀-èdè yóò lè work. Èmi ò ní parọ́ fún yín. Kò lè work. Àwa ń pariwo lọ́tún, à ń pariwo lósì, à ń sọ fún wa ẹni pérọ́ ẹlẹ́nu wa rùn. Just reason what we are reasoning. Bàbá Tinubu, ẹ jẹ́ ká kúrò nínú oko ẹrú yìí. Kò sẹ́ni tó lè wà lórí ipò yẹn. Èmi sọ fún yín, mo lè kéré, ọmọ tẹ́ bí ni mo jẹ́, but ẹ jẹ́ ká kúrò nínú oko ẹrú yìí. Kò sẹ́ni tó wà lórí ipò yẹn tó lè ṣe é. Kẹ́ gbé Jésù Kristi síbẹ̀ kò lè ṣe é. Kẹ́ gbé Ànábì síbẹ̀ kò lè ṣe é. We love you as our father, but ibi tí ẹ wà tí ẹ ń lọ is wrong to us. Ọ̀nà tí ó wà òkè ni. A nídìí àti tètè gbé ìgbésẹ̀.
àwọn ọ̀nà tẹ́ ń gbà yìí wrong. Tẹ́ bá pẹ̀lú ẹ fẹ́ ṣàtúnṣe, nobody tó lè tún Nàìjíríà ṣe, nobody. Nàìjíríà kò lè straight mọ́, already ó ti wọ́. Mo jẹ́ kẹ́ máa mọ̀, Nàìjíríà ti wọ́. Don't deceive everybody again. You can't do nothing. Baba Bola Ahmed Tinubu, you can't do nothing for this country. Even if another person came, they can't do nothing. From 80s tí àwa ti gbọ́n tá a ti ń náwó táwa náà ti gbọ́n, tá à ń gba kọ́bọ̀ tá à ń gba ìpín ni. A rí i pé nígbà yẹn náà everybody ń pariwo náà ni. Bẹ́ẹ̀ náà nìkan ṣe wọ́n sí bí another president míì ṣe ń wọlé. They can't do nothing. Látàyé ológun. Àwọn kan sọ pé ìgbà tó lógun wà ńbẹ̀, the same thing náà ló yìí máa rí lọ. Ẹ má jẹ́ ká parọ́ tanra wa. My people, ó dọwọ́ yín. My own is that I just let you know that everything we are doing, èmi mo pariwo síta pé fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ni, ẹ need àti reason better. That's my own belief. That's my own belief. So mo kí wa lọ́pọ̀lọpọ̀ nílé lóko lájò lẹ́yìn òde. Èmi ọmọ yín náà ni Ọ̀rẹ́adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Gbogbo àtàyè bá ń jáyé tí gbà ń jẹ gbà, gbogbo ẹ̀ tẹ́ máa wò mí, ẹ bá mi share ètò mi káàkiri. Ìgbà tẹ́ tún máa wò mí, bẹ́ẹ̀ ni Ọlọ́run á tún wà pẹ̀lú wa, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Àní sílẹ̀ tẹ́ o, ẹ jẹ́ tún play bàbá. Bola Ahmed Tinubu GCFR was born and reviewing officer for today's historic occasion. 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 Excellency, and reviewing officer for today's historic occasion. Excellency. Second, I will dey pursue them since Allah. Mama, I don tire sef. I've been there and they never call me. Allah. Make pursue them. Ẹ wáyé, ẹ wo bọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ so. Nǹkan fẹ́ kẹ́ rí ni wọ́n ti bá ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Oh, Jesus, God, come and see me yourself. Thank God, I take care myself. Now me the video of myself. So, Jesus.